orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kúrò ó dọ̀wọ́ gbogbo wa. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. ogun lẹ́gùn tó máa níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀gbà. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere. ẹ mọ̀ tún pààbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì tí gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ àwọn mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ fún ọgbà ẹ látìlẹ́yìn mi káàkiri tìbútòrò àgbáyé ẹ tó ṣe pé ẹ̀yin gangan ni Láàjì Àbáàsì ẹ̀yin lolùkọ́ àgbà ẹ̀yin lẹ́ ń dá sọ́ọ́rọ́ wa o ẹ ló ṣe wípé bàbá ti pàtẹ ìtàn ẹ̀yin gangan ni ẹ̀yin jẹ́ kó kùtà. mo dúpẹ́ o iwájú báyìí ni ọ̀pẹ́ ẹ̀bì tí ń ré sí ọdún ayọ̀ ní gbogbo owó ṣe. ẹ̀jẹ̀ sáré wà àwọn tó ti wà pẹ̀lú wa lójú òpó. Kẹ́hìndé Adébánbọ̀ wọ́n láwọn ń darapọ̀ mọ́ wa láti ìlú London. David Adébọ́lá wọ́n ń wò wá láti ìlú Madrid. bákan náà ni Adétúnjí Ọlọ́fà wọ́n ń kí wa kú alẹ́ ni wọ́n sọ pé táwọn ti ń wò wá. Matthew Akin àwọn ń wò wá láti orílẹ̀-èdè China. èyí náà bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa fi ṣọwọ́ káàkiri tìbútòrò àgbáyé. bákan náà ẹ lè máa gbọ́ àwọn ariwo kan tí bá ń wá a rí mo sọ fún wa pé àgbàlá ni à ń lò a sì pé pọ̀pọ̀ sí sí ọdún bẹ́ẹ̀ta àwọn ọmọ àdúgbò tiwa ẹni wọ́n ń dára wọn ní àràyá ni àtàbá ń gbọ́ àwọn ariwo míì kọ̀ọ̀kan tí bá ń wọnú. Yakub Tijani mo rò pé Bonjour mo rò pé báyà àwọn tó wà nílẹ̀ Faransé lò bóyá bíi Abidjan mọ́ Benin Republic. bóyá èsè wọn darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì. abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá. abala àkọ́kọ́ ní abala àmọ̀dájú tá a ti máa ń sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá.
ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní abala ìwádìí ìjìnlẹ̀ tó ṣe pé ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ ni a máa ń sọ níbẹ̀. Fẹ́mi àwọn náà ti darapọ̀ mọ́ láti orílẹ̀-èdè Austria. Bákan náà ni Sakirat Fásànyà àwọn náà ti darapọ̀ mọ́ wa láti ìlú Chicago. Wọ́n lọ́mọ Ìkòròdú làwọn, gbogbo Ìkòròdú náà ń gbọ́, wọ́n ń gbọ́, bàbá wa náà ń gbọ́ bẹ́ẹ̀. Ọmọ méjì ọmọ wọlé bọ̀, ọmọ méjì káta kánkàn kan lálẹ́ torí pé Yorùbá ní ìdíṣẹ́ láti mọ̀ni ní ọ̀lẹ. Òjì kọ́kọ́ kí àwọn èèyàn kan, mo kí ọ̀rìn ọlá, òun náà ti darapọ̀ mọ́ wa. Bọ̀rọ̀kìnní àdínì àbí kí mò ń wò yìí, àwọn náà ti darapọ̀ mọ́ wa láti Ìkòròdú. Kọ́dírì Ọmọ́tọ̀sọ̀ wọn làwọn wà láti ìlú Ìlọrin, Àfọ̀njá Gèrè Álímì. Ọlárin yàrá jámọ̀ lélẹ̀. Samado Bank àbí èdè orúkọ yìí ẹ̀ẹ́dẹ́ bí lónìí láti Benin Republic. Ọlárẹ̀wájú Tolúwa Lọ́pẹ́ John láti Ìlọrin. Bákan náà ni Dásọ́lá àwọn náà ń kí wa. Alálùbáríkà Adéjùmọ̀ Abdul Aziz wọn làwọn wà láti orílẹ̀-èdè Italy. Prince Dimato láti orílẹ̀-èdè Germany ni àwọn náà tí wọ́n wà ní Berlin. Jíjẹ́ kọ́kọ́ dúpẹ́ o lọ́wọ́ àwọn tó ṣe yí pé àwọn ni wọ́n ń jẹ́ kẹ́ ẹ mọ́ rí wa wò, àwọn tí wọ́n ń ṣe agbátẹrù ìtàn Yorùbá yálà fún iṣẹ́ ìwádìí ni o, lílọ bíbọ̀ ni o, àbí nípa irinṣẹ́. Àwọn àdúpẹ́ torí pé tó bá gbọ̀n sókè iná ní gbọ̀n lẹ̀. Àdúpẹ́ o, àtọpẹ́dá lọ́wọ́ ògbóyin. Ẹni àkọ́kọ́ tí màá kọ́ máa dúpẹ́ fún àwọn tó ṣe agbátẹrù tàtẹ́ ń wò yìí ni Mọ́gàjí Ọláwálé Ọlálérè Àpàdé ẹlẹ́sìn ní Kòbọ́mọjẹ́ ní ilẹ̀ Ìbàdàn. Ìlú Amẹ́ríkà ni bàbá wà, mo dúpẹ́ o. Ìgbàgbé Bọ́lájí Eégúnjọbí fún àtìlẹ́yìn gbogbo ìgbà lórílẹ̀‐èdè Amẹ́ríkà, mo dúpẹ́ o. Máyọ̀wá lórílẹ̀‐èdè Italy, mo dúpẹ́. Ramon Fọlọ́runṣọ́, mo dúpẹ́ fún gbogbo ìgbà ní orílẹ̀‐èdè Amẹ́ríkà. Túndé Ajẹlẹ̀ ọmọ Orówùsì ní Kòbọ́mọjẹ́ ní Ìbàdàn náà ní ìlú UK United Kingdom ló náà wà ní London, mo dúpẹ́ o, mo dúpẹ́. Olúmídé Akínlóye ní Australia, mo tẹ̀ tó dúpẹ́ o. Bàbá ẹ̀ tó ra dátà ẹlẹ́gbẹ̀rún 10 ènìyàn tó rà ní àná fi sọwọ́ yí pé ká tó máa fi bá ètò lọ, mo dúpẹ́ o, mo dúpẹ́. Olóyè Ọláìtàn Ọlátẹ́jú Davis bàbá ń bẹ ní ìlú Amẹ́ríkà, bá sọ̀rọ̀ ìlú Ìpàpọ̀ níwájú Ìṣẹ́yìn ìlú, mo dúpẹ́. Ìlú tó ṣe pé ọmọ Ṣàngó lọ́tẹ̀ẹ́, mo dúpẹ́. Bàbá náà ń bẹ l'Amẹ́ríkà. Bákan náà ni ìyá wa Kẹ́hìndé Andrew, mo dúpẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Obìnrin tí ń ṣe bí ọkùnrin tẹ́ẹ̀fẹ́ kí àṣà wa kó parẹ́, mo dúpẹ́ o, mo tún pẹ́ dá. Ìgbàgbé Adéọlá Adéyẹmí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Bákan náà mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín. Bákan náà ni Dádì Ọmọṣẹ́bí ní Paris ní France, mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín. Bó mo sì wá lè dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tí ìwà gbàgbé bàbá mi Dọ̀tun Fámákinwá ní orílẹ̀-èdè India. Ìjẹ̀ṣà òṣèré, ọmọ onílẹ̀ obì, ọmọ ẹlẹ́lẹ́ ẹ̀tẹ́ẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Mo dúpẹ́ o, mo dúpẹ́ fún bàbá ẹ̀jẹ̀ tó àwọn tó ti darapọ̀ máa ká tó wá kàn lu àwọn ètò nísẹ̀ntẹ̀lé. Àyìnkẹ́ Bọ́lájí wọn làwọn wò wá láti Àtàndá láti Pakistan fún ìgbà àkọ́kọ́ arẹ́yìn darapọ̀ wá láti orílẹ̀-èdè Pakistan lọ́ọ̀lọ́. Àwọn náà àwọn àtàwọn bàbá wa Dr. Fámákinwá wọn ò jìnnà síra wa. Àwọn àti India wọ́n jọ pààlà yín. Ògúnníyì Ọlásùpọ̀ Sákírù àwọn wò wá láti orílẹ̀-èdè Italy ní Torino lọ́nlọ́n. Bákan náà lolúwafẹ́mi Ọláwùmí Fisáyọ̀ Lanlẹ́yìn wọ́n wà láti ìlú London. Bẹ́ẹ̀ náà ṣe ń darapọ̀ mọ́ wa o, ẹ máa bá wa pín ètò yìí, ẹ máa bá wa sí ẹ̀ káàkiri tèbútòrò àgbáyé. Èmi náà kọ́ Ọlọ́run ọba ni tọ́rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè mí. Olùkọ́ àgbà bóò ló ṣe jẹ́ ìwádìí àtàwọn nǹkan tẹ́ ń gbọ́ yìí. Àwọn ti gbọ́ ti Kúrúnmí, àwọn gbọ́ ti Tògèdèǹgbé, àwọn gbọ́ Sódẹ̀kẹ́, àwọn gbọ́ ti Gáà, àwọn gbọ́ ti Bolúyọ̀lé. Kí ló èmi náà kọ́ wọ́n ní kéèjà tán ìlú kù wájú ìtàn tó pọ̀ lọ rẹpẹtẹ tá a sọ. Èèyàn náà ní tèmi ni pé ká ṣe ìwádìí, ojú ti làjú ká máa pa àlọ́ lọ. Ọ̀tọ̀ làálọ́, ọ̀tọ̀ ní ìtàn. Orí lábala àmọ̀dájú lálẹ́ àdárò ẹni wa ni bóyá
ọmọ méjì sọ ọmọ ẹtẹ́ ń pè ní Àlàbí Yẹ́lò. bàbá mo kéré pọ̀ àwọn náà mọ́ gbọ́ngbà náà ni. Àlàbí Yẹ́lò ti lọ o, Àlàbí Yẹ́lò ti lọ o, ọ̀kan pàtàkì lára àwọn òṣèré tó ṣe wípé nígbà táwa ti ẹ̀ wà léwe gan agbẹ́jú bá wọn ni o, pẹ̀lú bàbá wa Oyin Adéjọbí. Tàbá sọ̀rọ̀ nípa àwọn òṣèré tí wọ́n ní ìrírí, tí wọ́n rí ìta, tí wọ́n rí inú, tí wọ́n rí gbogbo nǹkan nípa eré, yálà eré orí ìtàgé ni o, sinimá ni o, fídíò ni o. Àlàbí Yẹ́lò ó kópa púpọ̀ o, ó kópa púpọ̀. Àlàbí Yẹ́lò lọ o, ìjọ àbákúlà ń dèrè èèyàn òṣùwọ̀n láàyè, èèyàn òṣùwọ̀n láàyè. Mo fi máa ń sọ fún wa yí pé ìta bá máa ṣe ẹ jẹ́ ká tẹra mọ́, torí òní kọ́ torí ọ̀la ni. Òun ti kópa tiẹ̀ o, ìwọ̀nba ọgbọ́n àti ìmọ̀ tọ́lọ̀ ń fún un ọ̀sà fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá látara eré tó ń ṣe tó lóko. Èmi olùkọ́ àgbà náà ń kópa tèmi pé bò ní ìtàn wa tí ò ṣe ní parẹ́, tí àwọn tí ò sì tó nǹkan kún oyè máa pera wọn ní nǹkan. Bó ṣe rí nù, Àlàbí Yẹ́lò ti lọ. Bẹ́ẹ̀ náà bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa pín ètò, ẹ máa bá wa pín káàkiri sọ́dọ̀ àwọn olólùfẹ́ àti gbogbo ibikíbi, ẹ máa bá wa pín káàkiri. Jẹ́ sáré dẹ́ka àwọn ọ̀dọ̀ àwọn tó ń ṣe tẹ́ ń polówó ọjà lórí ètò, kí n sáré dọ́dọ̀ àwọn tó ń polówó ọjà kó tó di wípé ẹ wà máa ta àtàrí bọ́ sí abala ìwádìí ìjìnlẹ̀. Ẹ tún jókòó, a tún gbádùn ìtàn bá a ṣe máa ń gbádùn rẹ̀, ọ̀rọ̀ ò tún bọ́, èmi náà kọ́, ẹ̀yin gangan nìtàn. Olówó yọ bí ọjọ́, aṣọ tó dára ṣóun ní yíyára. Àpè tí aládìrẹ lónìí kẹ́ máa ń gbọ́ foríṣiríṣi aṣọ àdìrẹ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Bàbá bẹ́ṣọ tó wuyì tó ṣe rẹ́gí tó dùn ún wò sára lọ́jọ́ ayẹyẹ. Kí ni fi ń ṣèyàn? Ìrọ̀rùn ti dé fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú aláfẹ́ tó mọ rírì aṣọ àdìrẹ. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ aṣọ àdìrẹ ìbílẹ̀ tó jójúlówó. Àpè tí aláṣọ àdìrẹ ni kẹ́ ẹ̀ tọ̀ lọ. Níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi orógbó dì, aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi ẹ̀kọ́ dì, aṣọ àdìrẹ ìbílẹ̀ àtijọ́ tó jẹ́ alákẹ̀tẹ̀, alálẹ̀, alábẹ́rẹ́, aṣọ àdìrẹ olókùn Òṣogbo náà ò gbẹ́yìn. Àdìrẹ tá a ṣe sí Àǹkárá tá à ń pè ní Kampala tó fi mọ́ àdìrẹ Mali àti Gambia. Àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà dígbí bíi t-shirt àgbà, àtọmọdé, batik, ẹ̀sìkí, modern artwork, bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbangba Jericho Mall ni wọ́n wà, shop 21 Jericho Mall, Jericho Ìbàdàn. Ẹ sì lè pè wọ́n sórí 08056127039. Àpè tí aládìrẹ Ìbàdàn dùn. Bó ṣe nínú ẹja kàn sí Àpè tí aládìrẹ ní gbangba Jericho Mall nílùú Ìbàdàn fún oríṣiríṣi àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ àtàwọn nǹkan ọ̀ṣọ́ ilé ìní ẹ bá lọ́dọ̀ Àpè tí aládìrẹ. Ẹ sì lè pe Àpè tí aládìrẹ sí orí òǹkà ẹ̀rọ yìí +23480527039 ìní ẹ fi kàn sí Àpè tí aládìrẹ. Ẹ jẹ́ sáré dọ́dọ̀ ìyá wa Ajarat Adébísí nílùú Ìlọrin ká tó bọ́ sí abala ìwádìí ìjìnlẹ̀. Bóyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajarat Adébísí fún wòsàn ìbílẹ̀ tó péye lọ́dọ̀ Ajarat Adébísí. Bọ́lá àṣìlá ìdábà ń forí sọ́kún láti gòkè jákè jábútẹ́ tílẹ̀ náà yìnbọn lórí àṣeyọrí gbogbo. Tọ́gẹ̀rẹ̀ tó ti ń sọ àgbàgbà fún ni jẹ́ so wẹ́rẹ́. Kákàríbọ̀ ní òwà tẹ́ràn tí ń ṣe ni. Ìṣòro wo ni wọ́n ní lóòrò pé kò látúnṣe. Túnì Ọlọ́run ló déwé, Ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti ṣọmọ ara yìí lóore. Bẹ́ẹ̀ Olúfádé Fọláṣadé tó ń jẹ́ Ajaratu Adébísí ọlọ́sùn ti wà tipẹ́ tó sì jẹ́ wípé omi ni aṣẹ̀dá ní kí wọ́n fi máa ṣòwòsàn. Bí wọn náà bá fura pé tí ń ṣẹlẹ̀ sí ọ̀yìn ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá Ọ̀ṣun Ajaratu Adébísí ẹni Ọlọ́run yàtọ̀ sáwòṣe o ẹni rí Olúfádé Fọláṣadé Ajaratu Adébísí ní nọ́mbà 330 Alim Road Ọlọ́jà Ìlọrin nípínlẹ̀ Kwara. Ẹ sì lè pe Olúfádé Fọláṣadé Ajaratu Adébísí sórí 08127152319 08127152319 Ajaratu Adébísí àlàfúnfún wo nítòsùn. Ìlú Ìlọrin ni Ajaratu Adébísí ọlọ́sùn wà ní nọ́mbà 330 Alim Road Ọlọ́jà nílùú Ìlọrin. Ọlọ́sùn ni tí ń ṣiṣẹ́ ìwòsàn ìbílẹ̀ ní ìlànà ti Ọ̀ṣun. A sì lè kàn sí Ajaratu Adébísí lórí òǹkà ẹ̀rọ rẹ̀ +2348127152319. Ẹ̀já kàn sí Ajaratu Adébísí.
bákan náà ni Tòkunbọ̀ Balógun wọ́n láwọn wò wá láti ìlú Ọ̀bà ni àwọn tí ń wò wá wọ́n láwọn wò wá láti ìlú Ọ̀bà Quadri Ọmọtọ́sọ̀ wọ́n láwọn ń retí wa ní ọ̀la ní ìlú Ìlọrin pẹ̀lú ògo Ọlọ́run a ṣètò ní Sobi FM 101.9 nílùú Ìlọrin Sobi FM nílùú Ìlọrin ní alẹ́ ọ̀la kódà ètò tọ̀la ẹ rántí pé láti ìjọ Monday tó lọ ìyún láti ń ṣe ìdárò Dr. Sikiru Ayinde Barrister pẹ̀lú ògo Ọlọ́run èmi àti àgbà olórin ní Besco Azeez Alhaji Besco Azeez lájọ wà lórí ètò lọ́la tásì tó wù ní live and direct tẹ́ bá sọ̀rọ̀ nípa ẹni tó mú ohun Barrister tó sì ń fi ọpọlọ gbé orin kalẹ̀ bíi Barrister kò sí o èyí tí ìrẹ́ tó bá Besco Azeez o tó bá dọ̀la bó wá sí pé irọ́ ni orin tó kọ fún Barrister lẹ́yìn ìgbà tí Barrister kú tán ẹ rò pé Barrister ní ṣàlàyé ara rẹ̀ ni báà ní ṣe nínú bákan náà ni Focus àwọn náà láwọn wà láti lo Mass Focus àwọn wà láti lo Italy Adéǹrelé Yusuf wọ́n kí wa ni Matthew Adéjùmọ̀ wọ́n láwọn wà láti Germany bákan náà bẹ́ẹ̀ èèyàn ṣe ń béèrè wípé àwọn ọmọ àkáǹtì àwọn tó bá fẹ́ ṣe alátìlẹyìn fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ àti lílọ bíbọ̀ àkáǹtì nọ́mbà náà Access Bank ní òǹkà rẹ̀ ní 0041874579 kò sí ní tó kéré o kò sí ní tó kéré kò bá jẹ́ dátà lábára owó dátà lábásan ni o kò bá jẹ́ pé irinṣẹ́ ni kò bá jẹ́ pé fún ìwádìí nàbí gbígbé ètò ojúṣe gbogbo ọmọ Yorùbá ni láti ṣe àtìlẹyìn fún ìtàn Yorùbá ẹ rí i pé àìbéèrè rẹ̀ bẹ́ẹ̀ lórí agbègbè tẹ́lẹ̀ àgbàtà yẹn wá ń pariwo pé bàbá ẹ máa fi àkáǹtì yín ẹ máa fi ìta ìní Laji Abbas náà ni orúkọ tí ń bẹ́ẹ̀ Access Bank account number 0041874579 Laji Abbas kìí ṣe alájò LAJI Laji Abbas Laji Mido Abbas yìí náà ni. bákan náà ni Edward Ọmọparíọlá wọn ti darapọ̀ mọ́ wa láti orílẹ̀-èdè Amẹ́ríkà Adétúnjì Ọlọ́fà wọ́n ń wò wá mi wá mọ rò pé wọ́n kọ orílẹ̀-èdè bí táwọn ti ń wò wá wọ́n kọ sí ara àwọn olólùfẹ́ wa tààtà rò pé wọ́n máa bá wa pín ètò ni. ọmọ méjì níbo la wà. bàbá ta ni Yorùbá kankan là ń bá bọ̀ báyìí ó sì ń lápẹ̀rẹ̀ báyìí ó sì ń ṣe kí ni. ó sì ń lápẹ̀rẹ̀ bọ̀. nífẹ̀ẹ́ òye lágbo ọmọ ògbóró ilé Ifẹ̀ ọmọ adájọ́ owó nífẹ̀ẹ́ Ọọ̀ni ọmọ ọ̀gá ṣoṣo kéńdì méje pààrọ̀ àìdúró kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni àìbẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ òye lágbo ẹni tó dúró kọ́ba nífẹ̀ẹ́ Òtòlú ẹni tó bẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni. tó bá ń gbọ́ mi Adéǹrelé Yusuf láti orílẹ̀-èdè Ireland ṣé ẹ gbàgbé pé ìtàn tá à ń bá bọ̀ iná ni ta ni a pè ní ta ni Yorùbá. jọlá gbàgbé tí ń fẹ́ ló sì Ọọ̀ni àgbà ìjòyè di mẹ́rìndínlógún tí ń bá Olúfẹ̀ gbèmọ̀ràn. bákan náà tá a bá gbàgbé pé ní àná apá kejìlá ńlá bá ìtàn tá a pè ní ta ni Yorùbá dé. aṣòwò lójú ọmọ bá ní jẹ́ ṣòwò. àbú ìtẹ́lẹ̀ onífẹ́ àkùrẹ́ ọmọ ọba tó nílẹ̀ dẹ́sẹ̀ omi ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ ẹ̀kú ṣọ̀bọ̀rọ̀ kò nílà nínú jẹ́ ọmọ aṣòwò. ẹ̀lẹ́ ọmọ ajíbówó tí pẹ̀lú mìíràn lọ́lẹ̀. ṣé ìgbàgbé pé mo mẹ́nu lọ sí ilẹ̀ Borno tí mo jóyè wá pé àwa àti Borno nǹkan kan náà ni wá mo sì mú àwọn ẹ̀rí wá pé ó ti níye ìgbà o tẹ́ ti pààrọ̀ orúkọ oyè àwọn ọba ilẹ̀ Borno mo sọ fún wa pé wọ́n ti lo ọ̀pọ̀lọpọ̀ oyè mo sì ń padà bọ̀ ńbẹ̀. bàjẹ́ kan jòlá lọ ní múlẹ̀ Olúfẹ̀ wù mí ní tèmi ogun ojú. mo ní ìdílé tó ṣe wípé ní Ilé Ifẹ̀ gan wọ́n ti lo oyè nígbà yá wọ́n lo ọwá wọ́n tún lo ọlọ́fin wọ́n tún lo olúfẹ̀ wọ́n ti lo àdìmúlà ṣáájú lónìí Ọọ̀ni la wá ń lò nífẹ̀ẹ́ ká mọ̀ èdè o àdìmúlà oyè ọwá ọlọ́fin olúfẹ̀ lónìí Ọọ̀ni ní ìtaari o ó ti jẹ́ pé nípa tí ẹ ti pààrọ̀ oko tá a fi ń pe olórí ọba Ilé Ifẹ̀
àti ń rí bíi oríṣi bíi mẹ́fà ṣáájú yín sì mú ẹ̀rí irú rẹ̀ wá. Mustapha Wasiu àwọn náà ti darapọ̀ mọ́ wa. Olú mo ti ṣe ọ̀rọ̀ sáyé, mo bùtú owó, mo bùtú ọmọ, mo sọmọ wàrà lẹ́yìn ọrùn. Ọmọ olówó ìṣẹ̀ǹbáyé tó wò sílẹ̀. Bákan náà mo sì mẹ́nu bà ọ̀rọ̀ àgbà òǹkọ̀wé ni Jacob Ẹ̀gárẹ̀bà tó ṣe wípé ọjọ́ ọmọ ilẹ̀ Ẹdó. Mo sọ fún wa pé nínú àwọn àgbà òpìtàn ẹni tó sì kọ́kọ́ ìwé ìtàn Ẹdó tó kọ ní ìtàn Bìíní tó kọ́kọ́ ìwé ìtàn náà. Ọ̀pọ̀ sọ fún wa pé ìwé tó kọ ọkọ̀ ìwé tó jẹ́ pé 28 wọ́n sì kó 13 jọ bẹ̀ wọ́n ṣe ní onífọ́lùmù 2 tó ṣe pé àwọn àgbàlagbà nínú àwọn òpìtàn ni Stephen Ọláyínká Onígà wọ́n ń wò wá kedere. Ọláníyàn Ismail Aremu wọ́n ń kí wa kú ètò àmọ́ ibi tí àwọn ti ń wò wá wá tá bá ń wò wá ẹ máa kọ̀mpútà bá ti ń wò wá kábàá lè mọ̀. Bákan náà mo sì mẹ́nu bà ìwé Olfat Dipper tó ṣe wípé òun náà kọ ìwé rẹ̀ ní nǹkan bí ọdún 1668 ní nǹkan bí 400 ọdún sẹ́yìn tó ti ń súnmọ́ bí 400 years tó náà kọ ìwé ìtàn rẹ̀ léyìí tó náà sì mẹ́nu bà yí pé Ilé Ifẹ̀ o àti ti Jacob ní o tọ́jọ́ ọmọ Bìíní àgbà òǹkọ̀wé àti ti Dipper ní o wọ́n jẹ́ wá pé Ilé Ifẹ̀ ìní orírun àwọn èèyàn Bìíní ibẹ̀ wọ́n ti wá kò síyèméjì Ilé Ifẹ̀ làgbà Ilé Ifẹ̀ ń bàbá wọn ò sì pa àlọ́ wípé ẹ̀kàlàdé hàn kan Ìṣòdùà wọn ò pálá àlọ́ ń tiwọn. Ó dilé ìyàn rẹ̀ tó tí wọ́n ti ń mọ́ wáyé ọmọ àsòwòpọ̀ ọmọ arábájá owó rẹ̀ mọ́. Bákan náà mo jẹ́ ẹgbẹ́ àwọn wọ̀nyí o wọ́n tako àlọ́ wípé ẹ̀kàlàdé hàn lọ́wọ́ lọ sí Ẹdó láti Ẹdó ó wá di Ìṣòdùà nígbà wá débì ní ó wá di Odùduwà ló tó wá rán ọmọ rẹ̀ Ọ̀rànmíyàn wá tí ó bá àwọn gan ta kóra wọn. Ọmọ olówó ìṣẹ̀ǹbáyé tó wò sílẹ̀ ó tó gbòde orí àtẹ̀jú nílé bàbá. Ṣé ìgbàgbé pé mo ní pé Ọ̀rànmíyàn àti Odùduwà wọ́n yàtọ̀ síra wọn kódà àwọn ò jọra wọn tá a bá sì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ mo ti sọ fún wa rí pé kì í ṣe gbogbo ẹni tí a bá gbọ́ ẹni tá a bá mọ̀ ẹni la gbọ́dọ̀ sọ ọ́ta ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la ṣẹ́ pamọ́ àmọ́ kì í ṣe kínní kan palẹ̀ ogun mọ́ òrìṣà máa jẹ́ òtẹ́ lómi bóde ńlọ. kí yín mo kì í ẹ̀yin ọmọ akábá owó rẹ mọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ òòrè ẹbí bá láwọn owó mi kò mí bàjẹ́ kan dònànà nímúlẹ̀ olùfẹ́ wù mí ní tèmi oògùn ojoojúmọ́ ìnímúlẹ̀ wọ́n tún mí lọ tòóró mi alẹ́ ibẹ̀ òtòóró mi alẹ́ ibẹ̀ inú ọmọ awo òpéjì rárá ọmọ olódò kan ọ̀tàràrà ọmọ olódò kan òtéréré ọmọ olódò tó ṣàwọ́dẹ́. ṣùgbọ́n torí ọ̀rọ̀ àwọn ará Bìíní a rí wípé tá a bá ń wí ká máa sọ ká sì máa yan kọ́rọ̀ ọba sì lè yé àwọn tí kún òye kó ń kálukú lè mọ̀ yí pé Stephen Ọláyínká wọn láti ilẹ̀ Brazil làwọn ti ń wò wá bákan náà ni Prince Agboola àwọn wò wá láti United Kingdom ni wọ́n ti ń wò wá mo rò pé gómìnà wa ti bẹ̀rẹ̀ ọdún náà gbogbo pápápápápá tá à ń gbọ́ ohun torí ìgbà tá a fi ń kọjá lọ láàrin ìmúlẹ̀ ní tẹ́tí gbogbo wájú ilé ìjọba ní Agodi nìbàdàn mọ̀pálẹ̀ wọ́n fẹ́ ṣe bíi Christmas carol àbí kí ni wọ́n ní tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ lálẹ́ yìí. ọmọ Oòduà ṣé bẹ́ẹ̀ mọ̀ bá tiẹ̀ ẹlẹ́sẹ̀ márùn-ún ló sáyé òrùpẹ̀ sáyé nígbà tí omi kò dé àgbáyé jẹ́ tó ṣe wípé gbogbo ilẹ̀ ló jẹ́ bí. Yorùbá bọ̀ wọ́n ní bí ẹrú bá pẹ́ lé ìpè alájọbí ní ọmọ ṣẹ́ o tó ṣe wípé ẹrú a sì fẹ́ máa di bàbá ọmọ ṣẹ́ a fẹ́ máa dọ̀gá mo sọ̀dèmí ó lè sọ̀rọ̀ ẹ̀dọ́ níṣọ̀ àmọ́ torí eléyìí náà la ṣe láwọn àgbààgbà la sì ṣe mú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ la mú láàyò ojú mi rí nílẹ̀ Yorùbá etí mi gbọ́ pọ̀lọpọ̀ nǹkan mo rìnrìn nílẹ̀ Yorùbá ojú mi dá àmọ́ síbẹ̀ náà o bíntín ni tí mo ti mọ̀ nípa ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá tóbi púpọ̀ kódà ó ju bí tá ẹrù pọ̀ mọ́ lónìí lọ gbogbo Burkina Faso gbogbo Togo gbogbo Ghana ilẹ̀ Yorùbá lónìí ọlá ilẹ̀ Yorùbá pọ̀ ọlọ bẹ́ẹ̀ títí àmọ́ kí ló dé tí ọlá yìí fi dínkù Abdullahi ọ̀kan làwọn wọ́n ń wò wá láti ìlú Ṣakí ìwà tó fẹ́ ká fara balẹ̀ ká tó wá gbọ́ àwọn ẹ̀rí ká mọ bó ni Yorùbá ṣe jẹ́ sí àwọn ẹ̀yà míì
ká sì tó wá padà sí ìpínlẹ̀ Ẹdó wa tá a ti ń bọ̀rọ̀ bọ̀ ká tó lọ wo bó ló ṣe jẹ́ tí wọ́n fi gbàgbé nígbà tí agbára gun àwọn náà. Tajudeen Ọmọọlá Badmus wọ́n kí wa wọ́n láwọn ń wò wá láti ìpínlẹ̀ Ògùn Ìlasẹ̀ ní ìpínlẹ̀ Ògùn kọ́hún. Ìlú tá à ń pè ní Bìíní lónìí ìbínú ni Ọ̀rànmíyàn sọ. Tẹ́ bá sì wò ó àwọn bàbá wa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a sì máa tún pè ní ìbíní dòní. Lọ́dọ̀ àwọn ìṣẹ́kírì àti òròbò àwa máa pè ní ìbínú làwọn máa pè é. Ṣùgbọ́n nígbà tó yẹ táwọn èyìnbó Portugal bẹ̀rẹ̀ sí ní wá àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ orúkọ ibẹ̀ lórúkọ ti yípa tó di ìbíní gangan ni léyìí tó ṣe pé Ọ̀rànmíyàn sọ ọ́ táwọn náà sì jiyàn rẹ̀ pé Ọ̀rànmíyàn ló sọ torí pé ilẹ̀ Igodomígodò ìní ń jẹ́ tẹ́lẹ̀ Ìgodò ilẹ̀ tó sì tẹ́ wọ́n sì pe àwọn ọba wọn ní Ògìso wọ́n wá ti jẹ Ògìso èyí táwọn àgbà sọ ni pé wọ́n ní wọ́n mọ orúkọ Ògìso mẹ́rìndínlógójì 36 Ògìso tó ti jẹ ṣáájú Ọ̀rànmíyàn wọ́n ní wọ́n jù bẹ́ẹ̀ lọ. Eléyìí náà láàfin mọ̀ yí pé ilẹ̀ Igodomígodò náà ti wà tipẹ́ torí ètò bá fi lè mú wọn jọba Wọlé Ifẹ̀ ní ìsìn látàyè Odùduwà dòní à ń kà yí pé a sì ní ó ti lé lẹ́gbẹ̀rún ọdún kan sí 1200 years a sì wá ń ka yí pé yọba tí wọ́n ti jẹ níbẹ̀ àjọ oyè wa yí pé ó ti tó 51 Ọ̀ọ̀ni láti jẹ mo rò pé ó ń dè. Ṣùgbọ́n nígbà míì jíjẹ ọba ìlú kìí sọ pé a lè gbé lórí pé ìlú ti pẹ́ wo rú Ìbàdàn tá a wà yìí Ọlọ́run ló mọ iye ọba tí wọ́n ti jẹ́ ń bẹ̀ tí ọba ti lé lógún. Ìbàdàn nígbà ìṣirò ọba tí wọ́n sì sí ń Bàdàn kìí tí ìwọ 100 ọdún méjì mo rò pọ̀ ń gbọ́ yé. Ṣùgbọ́n tí ilẹ̀ Igodomígodò wọ́n ti ń jọba bọ̀ láàrin nǹkan bíi ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn. Kí ló fà á ni pé mo sọ fún ọ yí pé wọ́n ní í ṣe pẹ̀lú àwọn ìran Ọlọ́bàtálá. Kò sí bí wọ́n ṣe tú ẹ̀jẹ̀ àwọn Núpé tí wọn ò ní túkẹ́ àwọn Ọlọ́bàtálá. Kò sí bí wọ́n ṣe DNA fún àwọn Òwu tí ò ní kan Bàtálá tí ò ní kan àwọn Núpé. Ibẹ̀ làwọn èèyàn ti wà lápá tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo wọn mọra wọ́n sì láṣojú ní ọjà Òjìgbò Mẹ́kùn tá à ń ná nílé Ifẹ̀ ní jọ̀ǹjọ̀ǹ tó ṣe pé gbogbo àgbáyé ni wọ́n ti ná tó ṣe pé wọ́n sọ pé lọ́jọ́ Òjìgbò Mẹ́kùn yìí iná ni àwọn Yàrúbà wọ́n ti dára wọn mọ̀ àtàwọn Lárúbáwá tá à ń pè ní Arab Yorùbá nìkan ẹni ń pe àwọn Lárúbáwá àwọn Arab ní Lárúbáwá Yorùbá nìkan ní pè wọ́n bẹ́ẹ̀ Yorùbá nìkan ni àmọ́ gbogbo bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ lọ ṣọwọ́ torí ibì kan tó tó wá jìnnà dáadáa nínú àwọn ọmọ Odùduwà ńgbà náà ó rí pé mo níbì kan ń bẹ tá a máa ń sin orí àwọn ọba Adó sí àwọn Bìíní àwọn ọba Bìíní à ń pè ní ọ̀run ọba Adó ọ̀run míì ta tó wá ní alọ́run nílé Ifẹ̀ sọ̀rọ̀ ọ̀run tí Ilé Ifẹ̀ ń gbogbo àwọn ọba kọ̀ọ̀kan ẹni wọ́n ní kó tó di pọ̀pọ̀lọpọ̀ náà ń tàpá sí àṣà tí wọn ò gbé orí lọ mọ́ torí pé gbogbo àwọn èèyàn gbogbo àwọn Ọ̀ràngún Iléèlá ni Alákétu ni Ọlọ́yọ̀ ni Aláàfin ni gbogbo àwọn ọba Ọlọ́lọ́ǹdó ni Ọ̀wọ̀ ni gbogbo wọn gbogbo àwọn tó já àwọn tó ládé ìṣẹ̀ǹbáyé 16 ni kódà Olúgbọ́n àtàrẹ̀sà tí ogun ti fọ́ ohun tẹ́yìn rò pé kò jẹ́ nǹkan kan Olúgbọ́n àrẹ̀sà orílẹ̀ ńlá ni níjọ́un torí pé tá a bá fi máa ń mọ àwọn ìlú oríkì orílẹ̀ 17 ní ń bẹ kí ló sì jó pé 16 ni wọ́n mú ti orílẹ̀ Ifẹ̀ mọ́ ni mo rò pé o gbọ́ yé torílẹ̀ Ifẹ̀ tí wọ́n mú mọ́ ni lójó pé 16 àlójó pé 16 ni tàbá ó rí pé bá ti yọ kúò tàbá ti yọ ti Olúfẹ̀ kúò yóò kú mélòó yóò kú 16 tí ń ṣe àwọn ìdílé 16 inú wọn wá náà ni Olúgbọ́n wà ọmọ náà ni Àrẹ̀sà wà ọmọ Àrẹ̀sà ọmọ Bárìnọlá ọmọ Alépo ní Mọdẹ sẹni ìǹsẹni
ní bí ìrẹsà nínú bọ́lé ògbépo ní yàmọ̀dé lára bámbám àwọn orílẹ̀ ń bọ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn àgbà ní pé àwọn orílẹ̀ kan ń bẹ tó ṣe yí pé ó tún gbé orílẹ̀ mì orú àwọn Ìkòyí ní ìsìn àwọn ẹ̀ṣọ́ Ìkòyí orílẹ̀ ni wọ́n sì wà bámbám láyé ìjọ́un báà ni wọ́n lọ bẹ́ẹ̀ irú àwọn Òpómúléró irú àwọn Olómù wọ́n lọ báwọn láwọn orílẹ̀ Olú Òjé wọ́n lọ báwọn tọ́ra àwọn Òjé náà wà káàkiri ni o Ilé Ifẹ̀ náà làwọn náà sì ti jáde torí wọ́n gbà yí pé obìnrin ni ìyá tiwọn ìyàwó àwọn kan ní ìyàwó Ọ̀rúnmìlà ni àwọn kan ní ìyàwó Ọbàtálá ni Òjé àwọn kan ní ìyàwó Odùduwà ni ṣùgbọ́n nínú ìwádìí èyí tí yanjú jù ni pé ìyàwó Ọbàtálá ni wọ́n sì ní wọ́n jọ di ọ̀tá ni ọ̀rọ̀ bòmíì nu méje lọ jìnnà. àmọ́ bí mo ti wá kú náà ni wípé àwa ní ọ̀run táwa máa ń sin wọ́n sí àwọn kó wá àwọn àgbà àwọn wọ̀nyí wọ́n ní aṣojú nílé Ifẹ̀ nínú àwọn aṣojú wọn tó bá di pé bóyá ọba kan kú ni o tí wọ́n á gbé wá láti wá sí sí Ilé Ifẹ̀ ní ọ̀run rẹ̀ àwọn ni wọ́n wàá ṣe ètò yìí pé tó ibi báyìí láàṣì sí bá ṣe rèé ṣùgbọ́n ọ̀run míì tá a wá ní iná ìwádìí tó wà nílẹ̀ Ghana làwa ń pè ní ọ̀run Àsàǹté lọ́dọ̀ Onínàná oníkì mo pè Onínàná ní Ghana bẹ́ẹ̀ ni ọba lòun náà ara àwọn ọmọ tó jáde Ilé Ifẹ̀ ni Onínàná yìí nígbà tó ń kú wọ́n wá fẹ́ gbé wá sí Ilé Ifẹ̀ ọ̀nà wá jìn sáà gbé lọ ní àbá ní gbé lọ wọ́n wá lọ bá Alákétu nígbà wọ́n dọ́dọ̀ Alákétu Onínàná papòdà o sọ mọ̀ pé ó ní ìtẹ́rìn láti ibẹ̀ náà kí wọ́n tó dọ́dọ̀ Alákétu o Alákétu ti bọ́ sí apalẹ̀ Dahomey ní Benin Republic lónìí èyí tẹ̀ ń pariwo tí Ìlọrin lẹ̀ ń pariwo ẹ̀ ní gbà ẹ̀ ní Ìlọrin tá à ń rìn wọlé tá a gbédè ara wa àwọn ọmọ ìyá yín tí wọ́n ti kó níbẹ̀ táwọn Faransé ti gé sí Benin Republic ìjọ ọ̀lẹ́ sọ̀rọ̀ ń pa tiwọn àbáwọn ẹ̀sọ́ ọmọ Odùduwà àbí ìyá adé kọ́ ní ń bẹ lórí wọn ìyá adé ti ń bẹ lápá abẹ sẹ́yọkan ní àbí méjì nígbà wọn wá dọ́dọ̀ Alákétu báyìí ló ń ṣe yànyàn iná ṣe kọrí sí Ilé Ifẹ̀ o nígbà àwọn délé Ifẹ̀ ọ̀dà o ibi tí Onínàná ń gbé ìgbà tá ẹ̀ ń bọ̀ òṣùpá wọ́n sì fi ń kà òṣùpá mélòó lẹ lò lójú ọ̀nà àwọn lo òṣùpá 6 o ó jìnà báwọn ọ̀dà o àfòyínláyè ẹ sọ fún Alákétu o kọ́yàn àwọn èèyàn kọ́yàn alákẹ́kọ̀ọ́yàn àwọn èèyàn ẹ lọ ṣe ètò fún ìní wọ́n ṣe gbà pé kí ọ̀run kó wà ní Àsàǹté ìnà bàbá máa ń sọ ń jọ pé ó jìnà bí ọ̀run Àsàǹté ní máa ń wí bẹ́ẹ̀ pé ó jìnà bí ọ̀run Àsàǹté ọ̀run níbi tá a máa ń ṣe àwọn ọba sí nílẹ̀ Yorùbá ìní ojú orí ìní sàárè ìní ibojì ọ̀run la máa ń pè níbi tá a máa ń ṣe àwọn ọba sí torí pé wọ́n gbà pé bẹ́ẹ̀ wọ́n máa ń gbà lọ ọ̀run ọ̀rọ̀ sì pọ̀ torí kànga kan tó máa ń bẹ́ńbẹ́ níbi ọ̀run ẹ̀yin bàbá mi ló tùfẹ̀ ẹ̀fọ́ríjì mi gbé mi ókè. ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ yìí pé bó wá ní Odùduwà àti àwọn èèyàn jẹ́ nínú ìwé Rẹfẹ Samuel Johnson ó lè ran Yorùbá àti Akíndélé Abbas mokíọ bákan náà ni Alákà òun náà ti da Sulaiman Alákà ó ti darapọ̀ mọ́ wa ó láwọn èèyàn Gòbírí àti àwọn èèyàn Borno pé ọmọ ìyá ni wọ́n jẹ́ pẹ̀lú Odùduwà pé wọ́n jọ rìn wá ni àwọn Gòbírí là ń pè ní Gàmbàrí àwọn ní Gàmbàrí ẹ wá rí àwọn Borno àwọn la tún máa ń pè ní bẹ́rìbẹ́rì ẹ̀yà kan náà tún ní bẹ́rìbẹ́rì Ọ̀gágun Sani Abacha ààrẹ wa ológun ìgbà kan ìran bẹ́rìbẹ́rì ni ìlà bẹ́rìbẹ́rì náà sì ń bẹ ní lójú rẹ̀ ọwọ́ aláwọn Kúkàwá ìní olúùlú wọn tó kẹ́yìn
tí Reverend Samuel Johnson mọ̀ nígbà tí ń kọ ìwé kìí ṣe èèyàn ní jẹ́ Kúkàwà, ìlú ni kí mo pè é, ìlú ló ń jẹ́ Kúkàwà. ìlú ni báwa náà ṣe ní Ilé Ifẹ̀ kí wọ́n máa ní ọ̀pẹ̀tẹ̀ nísìnyí báwọn máa ní àwọn èèyàn Ifẹ̀ àwọn èèyàn Ifẹ̀ so ẹlòmíràn wà ní Ifẹ̀ people ò ní mọ̀ pé ìlú à ń pe ìlú nífẹ̀ àbí ká máa sọ pé Ọ̀yọ́ ìlú ní ń jẹ́ Ọ̀yọ́ ẹ̀yà ní ń jẹ́ Yorùbá. Ìbáṣepọ̀ ń bẹ láàrin wa gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe àwa àti àwọn èèyàn Borno. Àwọn Borno wọn èé ṣe Haúsá o, wọn èé ṣe Fúlàní o, wọ́n ti ń bẹ lẹ́gbẹ̀rún ọdún lọ́nà ẹgbẹ̀rún ọdún ṣáájú kọ́rọ̀ àwọn Fúlàní mọ bí tí ó rí pé ìṣòro ta ní lórílẹ̀‐èdè ni wípé pé Fúlàní ń ṣèjọba yìí náà lẹ́fà Tafawa Balewa ẹ̀ ṣe Fúlàní, Tafawa Balewa ẹ̀ ṣe Fúlàní, Babangida ẹ̀ ṣe Fúlàní, Yakubu Gowon kì í ṣe Fúlàní. Tẹ́ bá ń pariwo Fúlàní 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 lónìí mélòó ni Fúlàní ti ń bẹ lápá ilẹ̀ Haúsá gan? Muritala ẹ̀ ṣe Fúlàní. Látàyé àwọn bíi Yar'Adua nkankan Buhari náà ni ọ̀rọ̀ Fúlàní ti wọlé ló ti wọlé. Àpásà ẹ̀ ṣe Fúlàní, bẹ́rìbẹ́rì ni Àpásà tá a sì bá wọn ní ẹ̀jẹ̀ kan náà àbí Tafawa Balewa kì í ṣe Fúlàní. nígbà wọn wá ń bẹ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé Yorùbá àwọn ní ìbáṣepọ̀ pẹ̀lú wa, àwa náà mọ̀ pa ní ìbáṣepọ̀. Ìdòwú Àgùdà wọn làwọn wò wá láti ilẹ̀ Italy, Òjó wọn wà láti ilẹ̀ Ghana Kwabọ̀. Bí mo ṣe wá sọ yí pé bí orúkọ oyè ó ṣe ń pààrọ̀ ní Ilé Ifẹ̀, Àdìmúlà, alo oyè, alo ọwá, alo ọlọ́fin, alo kílatúlò ọ̀fọkàn bá mi lọ à ń lo Ọ̀ọ̀ni lónìí. Bẹ́ẹ̀ náà làwọn Borno wọ́n ti lo orúkọ àwọn oyè ìgbà wọn kọ́ bẹ̀ wọ́n bẹ̀ látòrí Dunama, o lè ní Donama o sì lè ní Dunama, wọ́n lò ó lọ bámbámbámbámbámbám nígbà ya wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wá lo Búlálà. Ó ní àwọn Dunama tó jẹ́ Dunama kínní Dunama tí èsè bí ogún mọ́ tí wọ́n ti jẹ nígbà ó tún yóò tún kú òǹbẹ̀ ó tún wá bọ́ sọ́wọ́ àwọn Búlálà wọ́n tún lò lọ kánrin ó tún wá bọ́ sórí ọ̀nà àwọn náà tún jẹ́ lọ kánrin. Lẹ́yìn ìgbà tó tún wá kú òǹbẹ̀ ló tún wá bọ́ sórí Aloma bọ́ọ̀ mọ gbogbo ẹ̀ ọ́sà ti gbọ́ Idris Aloma ẹni gbogbo ẹ̀ tí bá wá ń jẹ́ Aloma ìní ó gbajúmọ̀ bí Masa Musa náà ṣe gbajúmọ̀ ló gbajúmọ̀. Nígbà tó wá kó bẹ́ẹ̀ wọ́n tún wá lo máì kó tó wá di ṣéwù tá a máa ń pè ní ṣéwù Borno lónìí. tó bá wò méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà làwọn náà ti lò bí Ilé Ifẹ̀ náà ṣe lo mẹ́fà ṣáájú. ìní pé nígbà tánìkan bá gba ìjọba àti ìṣèjọba wọ́n wá fi ń mú orúkọ Ọ̀túnba Ọmọbọ́lájí Ẹ̀ńsónibárẹ́ wọn làwọn wò wá láti orílẹ̀-èdè Jámánì. Ọlọ́jẹ̀ Samuel àwọn náà wò wá láti Jámánì. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa èyí náà ẹ máa bá wa pín, ẹ máa bá wa fi ṣọwọ́ káàkiri àgbáyé fún àwọn ènìyàn. Ó rí wípé ara ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wa àti àwọn nu torí tá a bá ń sọ̀tàn a gbọ́dọ̀ mọ yan. A rí i pé mo sọ pé nílé Ifẹ̀ náà wọ́n ti lo orúkọ, wọ́n lo oyè kábẹ̀ látòrí Àdìmúlà nígbà ọ̀yá wọ́n lo oyè wọ́n lo ọwá wọ́n lo ọlọ́fin wọ́n lo olúfẹ̀ ní ìrántí lẹ́ẹ̀kan wọ́n lo olúfẹ̀ nígbà ọ̀yá wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ sórí Ọ̀ọ̀ni. Bá a ṣe ń ṣe lágbé ìṣípòpadà àti yíyí orúkọ àmọ́ nínú àwọn tó ń jẹ́ àwọn ọlọ́pàá tó bá ṣe pé ìbọn Ọlọ́bàtálá ló bá fẹ́ jọba ní Ilé Ifẹ̀ ọba kì í wọ́n nínú orúkọ wọn. Ibẹ̀ ni ọ̀rọ̀ ọba ti bẹ̀rẹ̀ yàtọ̀ sí táwọn ará Benin sọ yí pé ọ̀dọ̀ àwọn ni ọba ti bẹ̀rẹ̀. Ògìso ni wọ́n ń jẹ Ògìso. Ọbàtálá wọ́n yìí ti ọba Mákin ó ti jẹ ṣáájú Ọ̀rànmíyàn. Ògún ti jẹ ṣáájú Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn ni ọba kẹfà ní Ilé Ifẹ̀.
Ọ̀rànmíyàn táwọn tẹ́rán lọ́nu o láàrin ìgbà Odùduwà sígbà Ọ̀rànmíyàn ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn àgbà òpìtàn ni wọn ò fi gbà yí pé Ọ̀rànmíyàn gan yí pé ọ̀rọ̀ ẹ̀ ní bá wọn ò fẹ́ gbà yí pé bóyá ọmọ Oòduà àbọ̀mọ Odùdu ọmọ ni yí pé ọ̀nà rẹ̀ jìn torí wípé láàrin ìgbà Ọ̀rànmíyàn sí Odùduwà ọba mẹ́rin ní bẹ láàrin wọn ọba mẹ́rin ní bẹ láàrin wọn torí Ọ̀rànmíyàn ní ìkẹfà mo rò pé ó ń dè ibi tọ́rọ̀ ti rújú nù ó ṣe ọ̀rọ̀ bọ̀ ń bẹ lọ́jọ́ iwájú. ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ìtàn Yorùbá èyí náà lè mọ bá wa fi ṣọwọ́ káàkiri fún àwọn èèyàn bákan náà sì lè darapọ̀ mọ́ àwọn tó ń ṣe alátìlẹyìn ìtàn Yorùbá nípa kíkàn sí wa lórí àwọn òǹkẹ̀rọ wa lórí WhatsApp lórí +2348023687432 tàbí lórí +2348032855888. bákan náà ẹni bá sì fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe alátìlẹyìn ètò ìtàn Yorùbá kò sí tó kéré o láti fi ṣe alátìlẹyìn ẹ lè fi ṣọwọ́ sí òǹkà báǹkì Access Bank 0041874579 tàbí orúkọ ẹ̀ náà sì ni Lájí Abbas tàbí kí ẹ pè wá. ọmọ méjì mo rò pé ó ń dè torí pé ọba tó kọ́kọ́ jẹ ọwọ́ mi ká lọ́kọ́ jẹ ọwọ́ mi ká ìyìn náà là ń pè ní ewé ká ni làwọn ń pè ọwọ́ mi ká lọ́wọ́ di ewé ká tí ń sọmọ Ọ̀rànmíyàn ní lọ́ba àkọ́kọ́ mo rò pé bẹ́ẹ̀ ó yanjú. bí mo ti sọ pé ilẹ̀ Ìgbòdò bí kòdò lára àwọn ìlú tí ń bẹ lábẹ́ ilẹ̀ Yorùbá lọ́jọ́ tó ti pẹ́ ní ilẹ̀ Ìgbòdò bí kòdò ń bẹ ṣùgbọ́n nígbà tí ẹgẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè nígbà tí ọwọ́ mi ká tó ń jẹ ọba ó bẹ̀rẹ̀ sí ní fi ìlànà ẹlẹ̀ lóòótọ́ wọ́n gbógun tì ó àmọ́ ó padà ó kó àwọn èèyàn wá láti Ilé Ifẹ̀ bí àbá rẹ̀ ti ṣe ẹ wá máa kó àwọn èèyàn ní ìlànà àti ṣe ìdí náà tó ṣe pé mi ì sọ yí pé gbogbo àwọn èèyàn Bìíní ni Ọ̀rànmíyàn bí o ìdílé tí ń jọba Bìíní àtàwọn díẹ̀ tó bá lọ tó gbọ́ kó wọn wá láti Ilé Ifẹ̀ ọ̀gbẹ́ yóò káwọn èèyàn wá níbo sì fọmọ rẹ̀ lẹ̀ yóò kó àwọn ẹ̀ṣọ́ tì í àwọn ni torí pé nínú ààfin Bìíní tẹ́lẹ̀ èdè Yorùbá ni wọ́n ń sọ lédè Ifẹ̀ ni wọ́n ń sọ pòròpóǹdè wọ́n wá ń bá a bọ̀ bẹ́ẹ̀ títí tó fi wá di nǹkan bí ọdún 1440 láti ń jẹ àwọn ọba tó fi wá dórí ọba kan tá à ń pè ní Ewu Ààrẹ kí ni mo pè é Ewu Ààrẹ nígbà tí Ewu Ààrẹ jẹ ọba ní ilẹ̀ Bìíní òun lọ́wọ́ ìgbà náà agbára àti ògo Bìíní ti ń pọ̀ torí pé àwọn òyìnbó Portugal àwọn ti ń lọ síbẹ̀ agbára wọn ti wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ ọlá wọn ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ òun lọ́wọ́ bẹ̀rẹ̀ ìlànà àwọn ológun lóríṣiríṣi ẹ̀bẹ̀ ìgbà náà ti dé nìsín wọ́n lọ bẹ̀rù tó wá sọ ilẹ̀ Bìíní di ilẹ̀ alágbára ìfẹ́ ká tó máa dé o òun bá a lọ bẹ́ẹ̀ títí nígbà Ewu Ààrẹ gbéṣẹ̀ ọmọ rẹ̀ tó jẹ Òṣòlùà ló ń jẹ́ ọba Òṣòlùà ní Bìíní Ọ̀rànmíyàn ló ti fọba lélẹ̀ kíkún ọmọ jẹ́ nígbà ọba Òṣòlùà gbà òun náà tó wá lékún àwọn agbára àti ipò tó gbé wọn ti ń bá bọ̀ náà bẹ́ẹ̀ títí tó fi wá dórí ọba Èsìgìẹ̀ ọba méjì tí ó jẹ ní ọ̀yàn mélòó bá ń bàbá. ọba méjì kọ ọdún 14 mo ti fò ní ọdún 1440 ẹni torí Ewu Ààrẹ gan kú ní ọdún 1473 torí pé ó lo ọdún 23 lórí àpèrè tó lò lórí àpèrè kì í ṣe pé tó lò láyé o ní Ewu Ààrẹ nígbà wá di ayé ọba Òṣòlùà ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa gba ilẹ̀ lọ́lá wọn ti ń dé
àwọn òyìnbó pọtugí wọ́n ti ń wá torí àwọn òyìnbó pọtugí ti wà ń bẹ̀ tipẹ́ wọ́n rí tàn wọ́n kọ ìtàn wọ́n mọ ìtàn wọn gbogbo tí mo sọ lánàá yìí pé àwọn òyìnbó pọtugí wọ́n rí ẹ̀rí pé Ilé-Ifẹ̀ ni wọ́n ti máa ń fún wọn léjìgbà ìlẹ̀kẹ̀ tẹ̀ǹtì ọba jọba Benin ọba lò tí wọ́n bá fi lè fún wọn Ilé-Ifẹ̀ ó tàn wọ́n ọ̀jọba nu. wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀ àsìkò ìgbà náà ilé wọn wá ń fo ọ̀nà odò wá tẹ́ wá ń wá sí ọ̀nà odò tẹ́ ń bọ̀ lọ́nà odò wọ́n wá ń bu ilẹ̀ Ilé-Ifẹ̀ àwọn ìlú tí ń bẹ lábẹ́ Ilé-Ifẹ̀ wọ́n ń gbà á mọ́dọ̀ tiwọn. kò sì sí nǹkan méjì tó fún wọn láyọ̀ tẹ́ fi rí ṣe ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lọ òǹkàlùkù ti jáde lọ nígbà rògbòdìyàn ọ̀rọ̀ Odùduwà ti ṣẹlẹ̀ ilẹ̀ mi ọ̀pọ̀lọpọ̀ ò ti padà sí Ilé-Ifẹ̀ mọ́ káwọn náà lọ mọ́ gbàlú fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní àwọn aṣojú ń bẹ̀ tó ṣe pé Ilé-Ifẹ̀ ìwà ni àṣẹ ti ń wà mọ́ òǹkàlùkù ti wá ń dàṣẹ́ pa àṣẹ ọ̀wá Ilé-Ifẹ̀ mọ́ ìdí nìyí tó ṣe pé gbà tí ọlá wá dé ọlá Ọ̀yọ́ lọ́wọ́ á ju ti gbogbo wọn lọ. Òṣòlù ọgbà àwọn ilẹ̀ Èkìtì ó sì gba ilẹ̀ Oǹdó àmọ́ bẹ́ẹ̀ ṣe wá láwọn ya wèrè tó ìlú kan ń bẹ ò ní ìpínlẹ̀ Oǹdó tí wọ́n yẹ̀ sẹ́gbẹ́ kan iná ẹ̀ ní Ọ̀wọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe kó Àkúrẹ́ tẹ́ kó gbogbo ẹ̀ wọ́n yẹ Ọ̀wọ̀ wọ́n yẹ ti sẹ́gbẹ́ kan tẹ́ fi wọ Oǹdó wọ́n tún wá bá débẹ̀ nígbà wá dorí ọba wọn tá à ń pè ní Ẹ̀hẹ́ngbùdà yìí orí ẹ̀ wá ni ọlá ti pín ní nǹkan bíi ọdún 1601 àmọ́ wọ́n sì lágbára àmọ́ ògoyin ò síbi ti tẹ́lẹ̀ mọ́ gbogbo àwọn tá à ń sọ yìí náà Ilé-Ifẹ̀ wọ́n sin orí wọn sí o gbogbo àwọn ọba mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà í tó ṣe pé jagunjagun ni wọ́n Ilé-Ifẹ̀ wọ́n sin wọ́n sí torí Òṣòlùwà àwọn àgbà ní pé ogun igba 200 battle lọ́jà tó sì ṣẹ́gun ọjà káàkiri bẹ́ẹ̀ ó sì ṣẹ́gun wọn ọ̀pọ̀lọpọ̀ ìlú lòun náà kó sábẹ́ láwọn ìlú tó lọ n'Ilé-Ifẹ̀ tá a bá ti wá fogun gbalẹ̀ níbì kan ìtókù táwa máa sọ ni wípé tó ọmọ lágbájá ni mí ìdínú tọ́rọ̀ òfin wá níyànjú lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àmọ́ àwọn èèyàn Oǹdó àti àwọn èèyàn Èkìtì wọ́n mọ̀ wípé àwọn èèṣe ọmọ Bìíní o pé Ilé-Ifẹ̀ àwọn ní nǹkan ṣe pẹ̀lú ìṣẹ̀ǹbáyé àwọn àti àwọn ìlú táwọn bàbá àwọn kan ti wá àtàwọn tó wá láti Ilé-Ifẹ̀ gbogbo àwọn ọba àwọn Bìíní tá a sọ yìí wọn ò gbèrò kí wọ́n mọ̀ wá ṣe wọ́n sí Ilé-Ifẹ̀ Ilé-Ifẹ̀ ni wọ́n wá ń ṣe orú wọn sí o níbi tá a pè ní ọ̀run ọba Adó ibẹ̀ ni wọ́n ń sin orí wọn orí gbogbo àwọn ọba tó bá ti jẹ nílùú Bìíní tí wọ́n ń sin wọ́n sí. ọmọ méjì ó ní pèmí a máa sọ yín pé ìtàn dùn ún sọ ṣùgbọ́n síbẹ̀ ló ṣe dùn ún gbọ́ torí pé tẹ́ ẹ bá ń pààlọ́ kẹ́ ẹ mọ̀ rántí wípé àwọn kan ń bẹ o tó ṣe pé wọ́n mọ̀ tì fún tẹ̀dọ̀ ìtàn mo kí ọ Thomas Oyèkànmí láti Australia ni wọ́n ti ń kàn sí wa láti Australia ni wọ́n ti ń kàn sí wa báwo mo fẹ́ ṣe o báwo mo ti fẹ́ ṣe báwo mo ti fẹ́ ṣe ẹ jẹ́ ìfojú òpó lẹ̀ fẹ́yìí tẹ́ bá fẹ́ pè ní alẹ́ yìí ẹ já fojú òpó lẹ̀ báwọn tá a bá fẹ́ pè ní alẹ́ yìí òǹkẹ̀rọ tá a fi pè tẹ́ fi bá wa dá sí ètò ẹ pè wá sórí ẹyọkẹ̀ náà nítorí Ọlọ́run tí bá fẹ́ kẹ́ máa ká máa bá ètò lọ òǹkẹ̀rọ ẹyọkẹ̀ ni ẹ má pè sórí èkejì ẹ pè sórí +234 80 328 55 888 ìní òǹkẹ̀rọ tẹ́ fi pè wá sí ẹ pè wá ẹ tẹ́ fi pè tẹ́ fi bá wa dá sí ètò ní alẹ́ iná láti kọ sí ojú agbágbé wa ẹ gbà sórí +234 80 328 55 888 iná ni ẹ fi bá wa dá sí ètò ẹ fi bá wa dá sí ètò ní alẹ́ ti òní bákan náà báyìí ṣe máa ń sọ èyí náà lè darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò yín ètò wa ìtàn Yorùbá ẹ̀yin tẹ́ bá ti kàn sí wa lórí WhatsApp ojúṣe gbogbo ọmọ Yorùbá ni ojúṣe gbogbo ọmọ Yorùbá ni àwọn tá a bá sì ní ìbéèrè náà ẹ lè kọ sí ojú agbágbé yín ẹ lè kọ sí ojú agbágbé káàkà ká dáhùn rẹ̀ káàkà ká dáhùn rẹ̀.
ẹ̀ mo rò pé à ń retí káwọn òkèrò tẹ́ fi pè lẹ́ẹ̀kan sí náà ní 08032855888 mo rò pé ìpè kan ti wọlé ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Bọ̀rọ̀ kìnní ló ń sọ̀rọ̀ láti Ìkòròdú nílùú Èkó. Mo ń bẹ̀ jẹ́ ń lo kinní kábà lè gbọ́ wa dáadáa. Hello. Hello, ẹ kálẹ́. Ẹ kú alẹ́ o. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń gbọ́ yín káàkiri àgbáyé kedere ni wọ́n ń gbọ́ yín. Ẹ pẹ̀lẹ́ sà, ẹ kú sí ọpọlọ ẹ. Ọlọ́run ọba ni o. Ọlọ́run aṣọ agbára dọ̀tí. Àmín o. Nínú eré lè dùn sí ètò yìí gan, èmi nínú ìgbà afẹ́fẹ́ tó ń kọ́ darapọ̀ mọ́ ní àpò. So ẹ jọ nǹkan kan wà tí mo fẹ́ béèrè. À ń gbọ́ yín. Ní ìlú Èkó tí wọ́n bá fẹ́ jẹ ọba wọ́n sọ pé láti dùn ní wọ́n ti máa ń wá dé adé fún wọn. Àbí? Mò ń gbọ́. Wọ́n fẹ́ béèrè tí àwọn Bèní ni wọ́n tẹ Èkó dóde bẹ́ẹ̀ mo tún atọ́mọ ń gbẹ́ wípé Bàdágìrì wípé àwọn Bàdágìrì wípé àwọn ọmọ ní Èkó àwọn gbogbo ọmọ ní Èkó pé Èkó pé ilẹ̀ Èkó kò sí lára ilẹ̀ Yorùbá. Ẹ ṣé gan ni fún ìbéèrè yín ẹ ṣé tó mo dúpẹ́ fún ìbéèrè tí ẹni tó pè tí wọ́n béèrè àkọ́kọ́ nígbà tí agbára ilẹ̀ Bìní pọ̀ wọ́n gba ilẹ̀ wọ́n kódà kìí ṣe pé Èkó nìkan wọ́n gbà dé wọ́n gbà wọ Ghana wọ́n gba omi eré kọjá wọ́n gbà wọ Ghana wọ́n bọ̀ kí wọ́n á gbé ìpè. Èkó ilẹ̀ Yorùbá ni àwọn wọ́n bá àwọn ọlọ́fin ń bẹ̀ àwọn èèyàn wà létí omi rẹpẹtẹ tí wọ́n bá ń bẹ̀ ṣùgbọ́n Bàdágìrì ibi tí wàhálà ti dé àwọn Bàdágìrì apá kan wọ́n wá láti ilẹ̀ Togo ṣùgbọ́n ìtàn ìpìlẹ̀ ló kálukú ọ̀mọ̀mọ́ pé wọ́n ní í ṣe pẹ̀lú Ilé Ifẹ̀ ìgbà táwọn àwọn òyìnbó lọ́wọ́ á dá gbogbo ẹ̀rú wọ́n fi já nígbà tó di pé wọ́n já àwọn Bàdágìrì fáwa wọ́n já àwọn èèyàn tiwa fáwọn Kétu ọ̀rọ̀ pọ̀ ń bẹ nígbà bá fẹ́ sọ ní táwọn òyìnbó fọwọ́ sí ọ̀pọ̀ rẹpẹtẹ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ àwọn tá a bá fẹ́ pè òkèrò tá a fi pè náà ní 08032855888 àwọn tá a bá fẹ́ pè òkèrò tá a fi pè tá a fi dá sí ètò náà nìyẹn. bákan náà bá a ṣe ń sọ ìjáwá náà wà lára àwọn tí wọ́n mọ̀ sí alátìlẹyìn ètò yìí ètò wa ìtàn Yorùbá torí wípé Yorùbá àyẹ̀yìnbó ò ní wá bá wa sọ ìtàn wa àwa fúnra wa náà ni a dìde sí i bí mo ṣe sọ ẹja gbé ìpè rò pé láti ọ̀nà jíjìn náà ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o à ń gbọ́ yín kéde orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. orúkọ mi ní bàbá láti ìpè. láti. láti Ìtàló à ń gbọ́ yín o. ẹjọ ìbéèrè mi láti ìpè. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín. ṣé gbogbo àwọn ìtọ́tẹ̀ yẹn sọ ṣé kò sí àtúnṣe fún mi ẹwọ tó béèrè nípa Èkó ń sìn tí wọ́n ń dádé wá láti dùkan. wọ́n ti ẹ̀ dádé ní Èkó gan tẹ́lẹ̀ ìgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dádé onífìlà ni wọ́n odidi ọ̀rọ̀ bòmí ìtùnú. ẹ pé ọ̀tọ̀ ní ẹ̀ ló sẹ̀ ń gbọ́ mi ọ̀tọ̀ ní Èkó ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Èkó ọwọ́ ibi tí wọ́n jọ ń fà náà ní Lagos Island ṣe mọ̀ pé gbogbo àwọn Mushin gbogbo àwọn Sùúrùlérè gbogbo wọn Àpápá gbogbo Ajégúnlẹ̀ Òwòrò ìpínlẹ̀ Èkó nù wọn ò fàbẹ̀hùn ibi tí ẹjọ́ ń fà náà ní Lagos Island ni wọ́n jọ ń fà mo rò pé gbọ́ mi yé. so ibẹ̀ so lágbára Ọlọ́run á pìlẹ̀ sọ ètè Èkó àti ta ló ní Èkó lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin náà lè dìde kẹsẹ̀ agbátẹrù rẹ̀ á sọ ìtàn ta ló ní Èkó odidi ìtàn ni. ṣé nọ́mbà yín gangan nílé ìjọ àlejò. nọ́mbà tẹ́ lè pè mí sí náà ni ó wà lórí WhatsApp náà ìtẹ̀fí bá mi sọ̀rọ̀ wà lórí WhatsApp náà ẹ ṣe gẹ̀dẹ̀jẹ̀ ń gbé pè náà
ẹ kú alẹ́ o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Àgbọ̀ yín dáadáa o. Kẹ́hìndé Adébámbọ̀ láti London. Láti ìlú London tó ẹ bá wa dá sí ètò. Gbọ́dọ̀ kéèké ọ̀pọ̀lọ́ fún ìlà gbogbo wa ní mọ̀ àwọn lórí lóde àlámọ̀ lágbára náà máa fi ń ṣe. Àmín o. Ẹ̀rẹ́ máa lọ́wọ́ ẹ̀ka àpọ̀ sí láìpẹ́ kò ní pẹ́ rárá. Ẹ ṣé gan ni. Ẹ ṣé pọ̀. Ẹ ṣé gan ni. Ẹ̀rì mi a máa sọ ìtẹ́pọ̀ ní Èkó bó tiẹ̀ làwọn Àwórì ṣe jẹ́ lẹ́kọ̀ọ́ gan-an ní ìpínlẹ̀ Èkó bó làwọn Àwórì ṣe jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àwọn Ìjẹ̀bú wọ́n ń bẹ ní Èkó ààfin kan ń bẹ o ààfin kan ń bẹ o ǹjẹ́ ẹ mọ̀ pé gómìnà Fáṣọlá ńlọ́kọ́ ààfin fún wọn nígbà ó gbọ́ ìtàn tó sì mọ̀ pé adé ìṣẹ̀ǹbáyé iná ẹ̀kọ́ sórí éékà ilẹ̀ méjì ní Èkó kan náà ni nǹkan ń bẹ o nǹkan ń bẹ bó ni ọ̀rọ̀ Èkó ṣe bẹ̀rẹ̀ kí ló tiẹ̀ fà á táwa àwọn kan sọ pé Bìíní làwọn ti wá ọ̀dà ọ̀tẹ̀ bá wá láti Bìíní àwọn bàbá yín láti Bìíní tọ́ran yín wá gan bo wọ́n ti wá níbo wọ́n ń lọ tí wọ́n fi débẹ̀ kò tiẹ̀ sí ìyẹn ń bẹ̀ rárá kẹ́yìn ó tó débẹ̀ àwọn ìṣẹ̀rí ń kọ́ o kí ni iṣẹ́ tiwọn. Ǹjẹ́ àwọn bàbá wa tiẹ̀ máa ń lépa wọ́n máa ń tọpa láti odò Ọ̀bà àti odò Ọ̀ṣun tí wọ́n sì tọpa ẹ̀ dé òkun kí ló fà á tó ṣe wípé àwọn àgbà fi gbà wípé tí ìjì bá jà tó bá gbé ewé igi ńlá agbami òkun ní gbé e lọ látọjọ́ tó ti pẹ́. ìtàn ńlá ń bọ̀ òkè lọ́dẹ̀ fi pè mí ẹ bá fẹ́ bá a dá sétò iná ní 080-328-55-888 ilé fi dá sétò ẹni Odùduwà ló ń jogún pẹ̀lú ẹni Odùduwà lọ jagun pẹ̀lú àwọn wo ni pé kí orúkọ ogun náà ní ilẹ̀ Egypt ẹ̀káre mo sọ fún wa tẹ bá fọkàn bá wa bọ̀ mo dákọ̀ àwọn ẹ̀yà Kemet ìsọpọ̀ Odùduwà ló lọ kọ́kọ́ jagun ọ̀pọ̀lọpọ̀ ogun wọn ti máa ń pè wọ́n sí Odùduwà náà tó lọ tiẹ̀ torí pé anita máa ń pè ní ìlú ọlọ́mọ ìyá sister nation Odùduwà náà tó lọ tiẹ̀ nígbà Odùduwà lọ tiẹ̀ tó padà bọ̀ irú ẹ̀ ní Tọ́làmíyàn náà lọ ṣe tó gbó náà fi pàgọ́ padà sí apá ilẹ̀ àwọn Núpé tó náà tó kó àwọn èèyàn wá rẹpẹtẹ torí tẹ bá ń gbọ́ gbogbo kọ àwọn tó bí àwọn Basọ̀run ní Ọ̀yọ́ ń gbà àtọ̀pọ̀lọpọ̀ àwọn òdílé míì ó kọ Núpé Tápà ni wọ́n ń jẹ́ tẹ máa ń pèèyàn ní Sàǹdà ó kọ ọbẹ̀ ni Òjígí ó kọ ọbẹ̀ ni Kánran gbogbo àwọn bá wọn ló kọ wọn sì ń jókọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá táwọn ìyá àwọn Aláàfin fẹ́ wọ́n ń jẹ́ Tápà wọ́n ń jẹ́ wọ́n kèé sì ń ṣe èèwọ̀ wọ́n máa ń fún wọn ló kọ bẹ́ẹ̀ torí ìbáṣepọ̀ àmọ́ bí nǹkan bá ti ń pẹ́ sí láàmú gbàgbé ìpìlẹ̀ á sì mọ̀ ìpìlẹ̀ míì á fi pamọ́ á dé má golo irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí kan bẹ táwọn kan fi ṣọwọ́ sí mi níjọ́ tó lọ ń bá ní káyọ̀ wà tá a bá lọ sí Ethiopia nígbà yẹn fi ṣọwọ́ sí mi pé kí n wò wọ́n fi ọ̀wọ́n kan hàn mí bí ọ̀pọ̀ ọ̀ràn míyàn wọ́n tẹ̀lé pé bẹ́ẹ̀ náà orúkọ tí wọ́n ń pè é ọjọ́ mọ́ orúkọ ọ̀pọ̀ ọ̀ràn míyàn wà nílé Ifẹ̀ á sì mo sọ fún wa náà pé gbogbo ẹ̀ náà láti ní ìbájọṣepọ̀ rí níjọ́un àmọ́ níjọ́ tó lọ bá ní káyọ̀ wà á lọ á sì ṣe ìwádìí á wo ìlú náà torí mo sọ fún wa iṣẹ́ ìwádìí kọjá gbé kákàn jókòó sí ojú kan bẹ́ẹ̀ bá fẹ́ pè wá sí orí ètò kẹrọ tẹ́ fi pè wá ní 080-328-55888 tàbí kẹ́ fi +234 80-328-55888 mẹ́ta ló parí rẹ̀ parí ẹ̀ ọmọ méjì kí a máa wò bá rí èèyàn tó bá pè tàbá ti rí èèyàn pé ká máa ta àtàrí fún ti alẹ́ inú. Ó yá ẹja bí
ọ̀kan ṣoṣo tí ń fi méje pààrọ̀. Àìdúró kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni, àìbẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ Oyèlágbò. Ẹni tó dúró kọ́ba nífẹ̀ẹ́ Òtólú, ẹni tó bẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni. Ẹ̀bọ̀ra burúkú iní gbọ́rù wọn láṣọ lọ. Òkè ọ̀rá ń bẹ nífẹ̀ẹ́ Ọ̀dáyé níbi tí bàbá wa gbéràn ọ́lẹ̀. Ó dájú tó máa ta àtàrí fúta láyèjì ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àwọn ẹni bí ẹni àwọn tó ṣe wípé wọ́n ṣe agbátẹrù ètò ìtàn Yorùbá. Àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Ọláwálé Ọlálérè Àpábí ẹlẹ́sìn ní Kòbọ́mọjẹ́ ní ìgboro ìlú Ìbàdàn ìlú Amẹ́ríkà ní bàbá wà. Ìgbàgbé Bọ́lájí Eégúnjọbí ò mo dúpẹ́ àtìlẹ́yìn gbogbo ìgbà. Wà ní orílẹ̀-èdè Italy bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ Rahman Fọlọ́nsọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ìgbàgbé Túndé Orówùsì ara àwọn ọmọ Orówùsì ní Kòbọ́mọjẹ́ ní Ìbàdàn ìlú United Kingdom ló wà. Bákan náà Olúmídé Akínlóye ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní orílẹ̀-èdè Australia dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Báṣọ̀run àgbà òye Báṣọ̀run ìlú Ìpàpọ̀ olóyè Ọlátẹ́jú Ọláìtàn David bàbá ń bẹ ní ilẹ̀ Amẹ́ríkà. Bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ ìyá wa Kẹ́hìndé Andrew ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Adéọlá Adéyẹmí ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Dádì Ọmọṣẹ́bí ní Paris. Bí mo ṣe wá dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Dọ̀tun Fámákinwá ní orílẹ̀-èdè India. Tó ẹ̀yin náà lè darapọ̀ máwọn tí ń ṣe agbátẹrù ìtàn Yorùbá o nípa lílọ bíbọ̀ torí pé iṣẹ́ ìwádìí kì í ṣe pé ká máa pa àlọ́ a sì ní jókòó lé àwa máa ń wá ìtàn kiri ni tá a bá jókòó lé àlọ́ làwa náà mọ̀ pa ìdí nìtorí gbogbo wa tá a gbọ́dọ̀ fi ní gẹ́gẹ́ bí ogún gbogbo wa. Ọmọ méjì ìjọ wo ni kinní ọlọ́fẹ́ ṣe ń gbọ́ jẹ́ ká kéde káwọn aráalé náà gbọ́. Ó fẹ́ ṣe show mílíọ̀nù 26 ọjọ́ kejì Christmas. So èmi lẹ̀ ń pè ní so. Tàwa Takasúpè ta ẹbí. Wọ́n náà máa kọrin ọmọ kọrin níbo lẹ ti fẹ́ ṣe. Ní NTA láti fẹ́ ṣe ní Ìbàdàn nínú NTA club. Inú ọgbà NTA Ìbàdàn àkọ́kọ́ rẹ̀ ní gbogbo ilẹ̀ Áfíríkà. Ọjọ́ kèlóónù ọjọ́ kèló oṣù kèló. Ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ní on the 26 ìjọ Boxing Day. Àwọn èmi tẹ̀ mọ́rò pẹ́ ẹ̀sẹ̀ lẹ́ẹ̀pín wà mo ti ní bọ́ọ̀sì mo rò pé lọ kó kinní ọwọ́ kí n tiẹ̀ lọ kojú Anthony Joshua. Bọ́lẹ̀ mi gbowó bí Joshua lẹ̀ mi gbowó. Àwọn òkè tí bá bá Joshua jà mo ti bọ́ ayé bó bá lù mí gbowó. Kódà bí bá pàdé rẹ̀ ta bí ọ̀tọ̀ mi ń tọ́ bó lù mí lẹ́ẹ̀ bá pàdé ta lọ́ọ̀yà mi $10 million ní ẹ bá gbà lọ́wọ́ rẹ̀ ó ti lù mí bí ọ̀tọ̀ mi ẹgbẹ́ tàjí kan rìn lọ ìfẹ̀gbẹ́ gbà kọ́ bá tó bẹ̀ tí Joshua bá tó bẹ̀ kọ́ wá Nàìjíríà ìfẹ̀gbẹ́ gbà. Ẹ bá mọ Joshua ẹ̀sọ́ bá fi lè bọ̀ mí lọ́wọ́ ọwọ́ rẹ̀ lé ọwọ́ ti ń dùn mí $10 million. Torí náà ọpẹ́ lámọ̀ dá oríire wa lórílẹ̀‐èdè Nàìjíríà yóò máa lọ síwájú. Ẹja wà ní ìṣọ̀kan nígbà tí wọ́n ní wọ́n fẹ́ fi $37 billion tí wọ́n fẹ́ fi tún ilé ìgbìmọ̀ asòfin wá sí l'Àbújá. Mo wá jókòó mo wá gbé gògélé tẹ́ bá wá mú $5 million $5 million kọ́lé tẹ́ bá wá fẹ́ $5 million kọ́ ilé wọ́n wà á ní ìpínlẹ̀ mẹ́rìndínlọ́gbọ̀n pẹ̀lú olúùlú wa Àbújá wọ́n kọ́ ilé $5 million wọ́n kọ́ 7,600 tẹ́ bá wá ń pín ilé $5 million nínú $36 million $37 million ni o $37 billion tẹ́ bá wá kọ́ ilé $5 million wọ́n kọ́ ilé 7,600 tẹ́ bá wá pín káàkiri àwọn ìpínlẹ̀ àtolúùlú wa Àbújá ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa gba ilé 200 owó tẹ́ fẹ́ fi tún ilé ẹyọ kan ṣe ló ilé ìgbìmọ̀ asòfin wa ṣe nu èmi rò pé bóyá ilé ìgbìmọ̀ asòfin wa ó tó gbogbo ìlú Ìbàdàn inú ẹja sinmi níbi ìná àpà ẹja fi bẹ̀rù Ọlọ́run ṣe gbogbo ohun tá a bá ń ṣe torí pé ọjọ́ kan ń bẹ o ká mọ̀ rò pé bóyá kò sí ìṣirò ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ó sì bí wá pé báwo la ṣe ṣe Ọlọ́run ó bí wá ọmọ méjì ọjà máa ta àtàrí. Ẹ ṣe ẹ̀yìn ara létí tí ọjọ́ Tuesday báyìí táàtún pàdé bàbá gba Ìlọrin lọ ní àárọ̀ ọ̀la táàtún pàdé lórí ìtòyìn ètò wa ìtàn Yorùbá ká fi ire àti ayọ̀ parí a ó sọdún ayọ̀. Mo kí onímọdé o mo kágbàlagbà mo sì kí gbogbo èèyàn alátìlẹyìn wa mo kí gbogbo èèyàn tó ṣe yí pé ẹ ṣe àdéhùn fún atẹ́pẹ́ àìpé lágbára Ọlọ́run
ẹ̀yin náà ti ṣetán o láti máa dá sí ètò yín ètò wa ìtàn Yorùbá. èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ní iṣẹ́ tẹkúnrán wa là ń ṣe wòyí ìdájí ọ̀la àti ti forí lọ́nà ìlú Ìlọrin gbogbo wòyí ọ̀la a ti wà nínú kulu ní Sobi FM 101.9 ẹ̀dẹ̀ lọ dálóòdù áàpù Sobi FM lórí Google Play Store ẹ lè rí mi gbọ́ àti gbá àti ẹ̀gbẹ́ ètò tọ̀la náà ní live torí pé àgbà olórin Besco Azeez ni à ń gbé bọ̀ sẹ́gbà pípé ìtàn Dr. Sikiru Ayinde Barrister là ń sọ tó wá ṣe rẹ́gì ìgbà tí Dr. Sikiru Ayinde Barrister tó pé ọdún 9 tó jáde láyé títí ìgbà tá a tó pàdé mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń kí wáyé pé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyé kó dúró yíre o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Lájí Abbas àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀rí wọn ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà Lájí Abbas Ọlọ́run ọba ló.